Àlàní òkú ọdún Monsurat Adésínà Àwẹ̀lé wọ́n sọdún èyí ó ṣe tẹ̀mí sí i. Ọjọ́ èní o ọjọ́ ìbí rẹ ni ọjọ́ èní o ọjọ́ ìbí rẹ ni Adébáyọ̀ Monsurat kórí jẹ́ ọpẹ́ láyé o. Ọjọ́ èní o ọjọ́ ìbí rẹ ni ọjọ́ èní o ọjọ́ ìbí rẹ ni ọjọ́ èní o ọjọ́ ìbí rẹ ni Adébáyọ̀ Monsurat kórí jẹ́ ọpẹ́ láyé o. Ọjọ́ èní o ọjọ́ ìbí rẹ ni. Adániwáyé dákun mọ́ padà lẹ́yìn aya Àlàní Àwẹ̀lé òkú ọdún máa ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí nínú owó nínú ọ̀la àtàkù tí í ṣe baálẹ̀ ọ̀rọ̀ Adébáyọ̀ Monsurat Adésínà Àwẹ̀lé òkú ọdún aya Adéwùnmí Lateef Àlàní aya ọ̀kan làwọn lọ́lá Elédùmarè ọba òní máa padà ṣáìdá aya Adéwálé ìwọ náà ni mo ó kúkú ké sí lọ́lá Ọlọ́run ọba òní rẹ̀yìn lókè lókè lọ́mọ lọ́kè ni ẹ mú rú sí ìnira òní bẹ́jà lálẹ́ odò ikú yìí pẹ̀tà lójú rẹ̀ orí ajẹ́ kò gbomi odú gbogbo ti gbó Àwẹ̀lé orí ajẹ́ ogbó bí odú gbogbo ti gbó ọ̀dàgbàlẹ̀ ayé bí àgbà kan tí wọ́n gbó títí tí wọ́n sọ mọ́ jẹ ọjà lọ́rùn wọn ó dókínní wọn olólùfẹ́ rẹ ní kí ẹ kú ọdún Àwẹ̀lé ẹni bí ọkàn rẹ lọ sọdún èyí ó lọ ṣe tẹ̀lé sí èyí fújowó rẹ èyí mẹ́nu kún rẹ ó ní nǹkan kan ò ní sẹ́mi rẹ aya Adéwùnmí Lateef Àlàní lọ́lá Ọlọ́run ọba òní rẹ̀yìn òkò tó la yé Àdìsá Àlàní ló ní kí ẹ kú ọdún ìfẹ́ rẹ lọ sọdún èyí ó lọ ṣe tẹ̀mí sí nínú owó nínú ọ̀la àtàkù tí í ṣe baálẹ̀ ọ̀rọ̀. Ọjọ́ èní o ọjọ́ ìbí rẹ ni ọjọ́ èní o ọjọ́ ìbí rẹ ni Adébáyọ̀ Monsurat kórí jẹ́ ọpẹ́ láyé o. Ọjọ́ èní o ọjọ́ ìbí rẹ ni. Monsurat Adésínà Àwẹ̀lé màmá Agnes Ayọ̀mídé Àkàndé Ọlámilékan ọmọ òní kú mọ́ lọ́wọ́ lọ́lá Elédùmarè ọba màmá Agnes Àlàbí Abídèmí Kórèdé lọ́lá Ọlọ́run ọba òní rẹ̀yìn Àwẹ̀lé aya Àlàní Ṣakí nílé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ìran àgbẹ̀ ní ọ̀rọ̀ bàbá òkè kúlúkú náà bíbọ̀ sàbàrí igbó dúró tí bàbá yẹn bíbọ̀ ológun bèrè kó tó wọ̀ ọ́ kọ́mọ́ bá sá kíjokíjo tó bá dọjọ́ ogun iṣẹ́ ogun iníṣẹ́ bàbá rẹ̀ tó bí ọlọ́mọ Ṣakí ògún ọ̀rọ̀ kí ọmọ àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá ẹkùn bímọ síbi tájà ò gbọdọ̀ tẹ̀ ẹkùn bímọ síbi tájà ò gbọdọ̀ yé ẹkùn bímọ síbi tájà ò ti gbọdọ̀ gbin Ṣakí ògún ọ̀rọ̀ kí rèdí mògún nìyí ọmọ àwùkọ́ gbìnrin bí erin fọn mògùn fẹ́ bí ọjọ́ kù nìrè rèdí mògún alágbẹ̀dẹ ọ̀tẹ̀ ọwọ́ òmórí wá ní ẹ̀dá alẹ́ ẹ̀ máa ń lọ ní Àwẹ̀lé rọ́wọ́ níjọ́ tí alágbẹ̀dẹ ò wá rí ọwọ́ tọlọ́kọ́ta ládàá tí ọmọ rò lọ́nà oko wà níye wá ń dé ó ti mú rin wọn jẹ ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀ Àlàní ìfẹ́ rẹ̀ ní kí ẹ kú ọdún ọ̀kan làwọn ọlọ́sẹ̀ ẹ̀kín sí Adéwálé rẹ̀ ọmọ Ìgbòho mọ̀lá o ọmọ àtàpẹ́tẹ́ inú omi ọmọ gígélé lóde ìsọ̀yà nílé bàbá tó bí lọ́mọ lọ́lá Ọlọ́run ọba ọkọ òní kú mọ́ ọ lórí ọmọ òní kú mọ́ ọ lọ́wọ́ òní máa padà ṣáìdá ọlọ́jọ́ bí èyí òkú ọdún. Ọjọ́ èní o ọjọ́ ìbí rẹ ni ọjọ́ èní o ọjọ́ ìbí rẹ ni Adébáyọ̀ Monsurat kórí jẹ́ ọpẹ́ láyé o. Ọjọ́ èní o
ọjọ́ ìbí rẹ ni.